tí mo mú wá fún wa lónìí ni tí obìnrin bá ń bẹ lọ́rùn oyún a ti ṣèyàwó bí ọdún kan sọ́dún kejì ọdún kẹta àwa róyún ní débi wípé a gbé ọmọ dání kí sì ni èrè ìgbéyàwó ṣùgbọ́n ọmọ bíbí náà ni èrè ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n rí àwọn ìpèníjà báyìí àrùn ṣe nínú ara, ọ̀tọ̀ ní àrùn ọ̀tọ̀ ní àìsàn. Ṣẹ́ni tí àìsàn bá ń ṣèyàn ìgbà àdúrà ká o, ìgbà sáàmù ó kárùn tó bá ń ká àìsàn tó bá ń ṣèyàn. Bẹ́ẹ̀ sì ni tá bá ké yàsín lọ́dọ̀ àwọn àfáà, táwọn àfáà náà bá gbé yàsín kalẹ̀ tí wọ́n ké yàsín tí wọ́n ṣe àdúrà sínú omi yẹn ó ká àìsàn tó ń ṣèyàn. Ṣùgbọ́n àrùn bá ń ṣèyàn nínú ara, agbára àdúrà ò kárùn o, kódà agbára sáàmù kò kárùn. Àìsàn ni kí ó rẹ̀yàn, kó rí máa fọ́yàn, kí inú máa rùn yàn, kára èèyàn máa gbóná, àìsàn nìyẹn. Ṣé rí àrùn ni àwọn nǹkan tó jẹ́ pé ló ń dara láàmú nínú ara. Ìgbà àdúrà ò rán o, ìgbà sáàmù ò sì rán, kódà ẹ bá lórí òkè jù bẹ́ẹ̀ lọ irọ́ ni, bẹ́ẹ̀ làsàlátù jù bẹ́ẹ̀ lọ irọ́ ni. Àrùn dàbí pé ebi ń pa mí, ẹ wá ní kí n máa ké sáàmù, ẹ ní kí n máa ké yàsín, mo gbọ́dọ̀ jẹun ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ lo oògùn sí àrùn tó bá ń ṣèyàn nínú ara ni. Tí obìnrin bá ń wá oyún, bóyá ẹ̀dá ń dà wọ́ láàmú ni, inú rẹ̀ ń gbóná, ara rẹ̀ ń gbóná, sọmúròrò ń dẹ̀ láàmú, gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí kò lè jẹ́ kí obìnrin kó ní oyún. Láti wá rí àwọn ìpèníjà báyìí, kí ni nǹkan tí a máa ṣe? Ẹ bá mi lọ wá ewé ojú oró tó pọ̀ àti òsíbàtà tó pọ̀ pẹ̀lú àdán tó tóbi dáadáa tó ní ọmọ nínú, àdán tó tóbi dáadáa, ẹ bá mi wá, àti ẹyin adìyẹ ìbílẹ̀ àti ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́. Ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ yìí ẹ lè ríra lọ́jà, àwọn òkè ń ta lọ́jà o, ẹ wà ní. Ojú oró tó pọ̀, òsíbàtà tó pọ̀, àdán ńlá ẹyọ̀kan, ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ àti ẹyin adìyẹ ìbílẹ̀ 11. Tí wọ́n ti wá gbogbo àwọn èròjà yìí, a wá kó sínú apẹ ìjóògùn wa. Ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ yìí, kí náà ń pè ní ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́? Báwa tí a bá mọ̀, wọn ò kí ń ta lọ́jà o, wọn ò kí ń ta ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ lọ́jà o. A lọ sí odò tó ń sàn, ẹ rí táwọn ọ̀pọ̀lọ́ bá ń yẹ́yin, ẹ rí pé tán bá ti ń bára wọn, tán ti ń lájọṣepọ̀, wọn ò yẹ́yin sórí omi. Kìíní yóò ṣe dúdú títì tí báyìí yóò wá so mọ́ra wọn bí ẹyin báyìí, ẹ ti mọ̀ ẹyin ọ̀pọ̀lọ́ nìyẹn. Òun ni wọ́n ń pè ní ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́. A wá kó ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ yìí, a kó tí ó pọ̀ dáadáa, a kó sínú apẹ ìjóògùn, a wá fọ ẹyin ìbílẹ̀ 11, a kó sí. Ẹ jẹ́ kí a wá jó. Ká tó dáwọ́lé iṣẹ́ yìí, ẹ jẹ́ ká fi ti Elédùmarè síwájú náà o, torí Elédùmarè ni ọba wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. A fi ti Ọlọ́run síwájú náà, a ṣe àdúrà nǹkan tí a bá fẹ́ lórí èròǹgbà wa lórí iṣẹ́ tí a fẹ́ ṣe yìí. Nǹkan tí a bá fẹ́, a ṣe àdúrà sí. Àdúrà tá a bá fẹ́, tá a bá ti fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni yẹn, kó finú soyún, kó fẹ̀yìn gbọ́mọ pọ̀n, ẹ bá mi jó, kò ní àtàrí nínú, ẹ jó. Tá a bá ti wá jó tí a ti lọ̀ tó ti di ẹbù, ẹ má jẹ́ kó di eérú o, ẹ má jẹ́ kó di eérú, ẹ jẹ́ kí a lọ̀ kó kúnná dáadáa. Nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, gbà yẹn ni ó máa lo iṣẹ́ yìí o. Nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, gbà yẹn ni ó máa lo iṣẹ́ yìí. A máa fi fọ́ ẹ̀kọ tútù mu ní ojoojúmọ́, ó máa fi iṣẹ́ yìí fọ́ ẹ̀kọ tútù mu bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ dákun má wo program yìí lásán, ẹ bá mi share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú ilé tó ní àwọn ìpèníjà báyìí, tẹ́ bá share kíní kó kàn wọ́n lára. Báwo ni a ti fẹ́ rọ́nà àbáyọ? Ẹ dákun jẹ́ ká ṣàánú ara wa. Ẹ share program, ẹ jẹ́ kí fídíò yìí kó go viral. Ẹ share, ẹ like, ẹ comment, ní ṣe àṣedànù. Gbogbo tí ń jẹ́ ti Elédùmarè, mo bẹ̀ yín ni o. Kí bá lè máa gbádùn wa ju bí ẹ ṣe ń gbádùn wa yìí lọ. Ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ share, ẹ like, kí ẹ comment. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí ẹ máa pè mí sí 08039336675 tàbí 08087533584 0813503
5198. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá Aramide nílùú Ìnísà Òyè, Ìnísà Òkú, ọmọ akúgbórajó, fìyànrìn jẹ ẹ̀kọ́ gbóná. Ire o, ó dàbọ̀.